ìgbà tí ààrẹ àná ìyẹn Muhammadu Buhari wà lórí àpèrè. kọ́nà má jà ríwọ́ ẹ̀ mọ́ sàmì àdúrà ẹ̀rù ń bọ̀ ọ̀ ń lu èmi lẹ́nu sọ̀rọ̀ ọ̀fẹ́ kó sí pápá ìjọba mo wá tó kàn sàmì lásán. Muhammadu Buhari ti wáyé, wọ́n ti ṣe ìṣàkóso wọn. wọ́n ní kọ́bọ sàmì lọ́jọ́ sí ó ń ṣe fáàrí. Àdùkẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ní béèrè ńgbà náà àdádúró sí Yorùbá nation. ó wá tún ṣe olómi ìṣòro pọ̀ bá sàmì àlọ́ ni. a ti sàmì. ó ti sàmì ọ̀dà àmọ́ ọ̀bọ̀rọ̀ rẹ̀. Buhari ti parí tiẹ̀, ó ti lọ. àsìkò Tinubu la wà báyìí. ìmíì ni ó tún wá ń jọ míì bó ṣe ń lọ nù. wọ́n wá ní gbogbo ọmọ Yorùbá ìgbà náà wọ́n mọ̀ béèrè Yorùbá nation o, àwọn ò gbà àtúntò la fẹ́ o, wọ́n gbogbo ẹ̀yin àgbààgbà náà ó ti sáré pé bíríkótó ẹ̀yin ò fẹ́ o, ẹ̀yin ò ṣe o. ṣùgbọ́n nígbà tí Tinubu débẹ̀ tán wọ́n ní àgbúrò Yorùbá nation mọ́, àgbúrò àtúntò la fẹ́ o, àgbúrò nǹkan. àwọn èèyàn náà ní sọ pé ariwo lọlẹ̀. ìwọ gangan ló yẹ kó o kọ́kọ́ máa dá wọn lóhùn. ó wá sílé Mọ́gàjí ó sì mọ tí mo lọ ṣe l'Ábùjá tọ́já pé mo náwó mo nára mo ti ṣubú mẹ́. kí làpapọ̀ summit Àbújá. ọ̀dà ìyẹn tó bá béèrè yún ọ̀tọ̀ pọ̀ pé àwa kan òkúnú o èmi òkúnú o mo ń sọ̀rọ̀ lórí rédíò mo ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn gbogbo ògbà. ìjọ tí wọ́n ṣe kí ni bọ́jẹ̀tì gan ibi inú yàrá ẹ̀ náà ni channels wa bá mi èmi ò lè wá stúdíò yín ọ̀rá àti ọ̀yà tó bá wọn. wọ́n sì sọ mo ní irọ́ náà ní jẹ́ bọ́jẹ̀tì. nǹkan tí United Nations sọ ni pé there must be 16% at least for health, 16% for education to avoid what is called poverty in any budget. Jonathan ló tiẹ̀ try díẹ̀ Ọbásanjọ́ náà ṣe díẹ̀ ó gbé 9%, 10%, mo rò pé Jonathan gbé 12%. kí ni ó wà níjọba Tinubu? kí ni Buhari ò tiẹ̀ ṣe 4%, ó ṣe 6% kan nígbà kan. So wọ́n kàn tún lọ ọbẹ̀ náà ni wọ́n tún purọ́ fúnra wọn náà ni you rub my back. mo sọ lórí tẹlifíṣàn lọ go and Google it. lórí ọ̀rọ̀ restructuring Afẹ́nifẹ́re ò mẹ́nu kúrò ńbẹ̀. nígbà mo jálukoro mo sọ pé à ń ṣèwé ẹ̀ lọ́wọ́ à sì publish ẹ̀ à sì ti ṣe é. so àwọn ibi tá a dúró sí wọn kọ́ àwa bẹ́ẹ̀. We don't abandon projects, especially a project that is as fundamental and germane to the existence. In fact, let me put it this way. It is an existential threat if we do not restructure this country. To the Yoruba, how do we survive? In a situation where we are so strangulated, we are not even given the right to even own what God has given to us. We can't even have control over our own resources. And do you think that somebody like me or my leaders or those of us who have the conviction that we must restructure this country will abandon it? Ṣé báwọn bàbá wa ṣe abandon ẹ̀ nìyẹn? ṣé Tinubu wá lòun ó ṣe àtúntò yìí? ṣé ẹ rí ẹ̀yin amọ̀nà bí ní Ọ̀yọ́ ìgan ni wàhálà ẹ lọ́rọ̀ ẹ bà ṣé mi mo fẹ́ answer fún Tinubu nìsín? nígbà ẹ bá pàdé ẹ̀ kàkà ká ẹ béèrè the right kind of question ọ̀tọ̀ ni tẹ́ mọ̀ ọ́ béèrè. ṣùgbọ́n ṣó ti débẹ̀? ṣé ìwé ti déwájú Tinubu? ìwé tó déwájú rẹ̀ ó lè dé ní 15. eléyìí tèmi gan kọ tí gbogbo wa kọ tá a mú lọ sàbújá. àwọn kan tó wá bá mi pé olórí oko ní ẹ̀dà tí eléyìí tí South West present àwọn fẹ́ rí àtúngbélé wọn lọ. ìwé tá a kọ 280 pages ọpọlọ ló sọ̀kalẹ̀. ìwé tá a ti ń kọ láti 1991 láyé Àkábáṣọ̀run tá a improve ní 1997 tá a tún ṣe tá a gbé kalẹ̀ ní 2006 tá a tún ṣe ní 2014 confab tá a tún gbé kalẹ̀ ní 2017 tá a ń yiri ẹ̀ wò. tá a pe san ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mi ní o Akíntọ́lá san. olóyè níyì Akíntọ́lá. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ mi ní ẹ̀jẹ̀ kan náà ọmọ ilé kan náà ni à. mo pè sí mo pé ẹjí kí wọ́n ti pè alápínní gbogbo alájọ ṣèwé yìí àtàwọn àgbàlagbà tí ìtẹ̀ tún ń ṣe nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re pé gbogbo wa lájọ ní kinní. even Victor Taiwo mo pè sí pé ẹjẹ́ àjọ yẹ̀wò alàgbà Káyọ̀dé Samuel Balógun Akínyàn tó kún gbogbo wa la tún jókòó la yẹ̀wò pé bóò ni àtúnwá tó lọ fi lọ àwọn olórí pé wọ́n ní ó dáa ká máa gbé lọ.
iṣẹ́ la ṣe àgbà kọ́bọ̀ àgbà 1 naira lọ́wọ́ ìjọba àgbà 1 naira lọ́wọ́ gómìnà kankan nílẹ̀ Yorùbá èmi sì lé lórí ẹ lọ́wọ́ béèrè lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé tí n bá déwájú rẹ̀ pé gómìnà àmọ́ ń lọ Àbújá àmọ́ nídìí nǹkan báyìí mi ò débẹ̀ mo sì lẹ́tọ̀ọ́ àti débẹ̀ ṣùgbọ́n díẹ̀ mi ò fi débẹ̀ ni pé wọ́n sọ pé ẹni àwọn kan tó fún wọn lówó àwọn kan ò fún wọn bóyá tàwọn tí wọ́n bá fún wọn lówó ni wọ́n ó gbà kì í sì ṣe gbogbo nǹkan náà lówó iyì ńkọ́ ọlá ńkọ́ ntọ́lọ́run fún wa ńkọ́ ṣáà mọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀ ni ọ̀dà kí la fẹ́ gbowó fún torí a fẹ́ ra tíkẹ́ẹ̀tì lọ Àbújá èlé wọ́n ń ta tíkẹ́ẹ̀tì a sì lọ àbọ̀ àbọ̀mọjẹ́ a ti ṣe ń tá ṣe ó kù sọ́wọ́ olórí oko. Láìpẹ́ yìí níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n yọ ọkọ̀ Sunday Adéyẹmọ ìyẹn Sunday Ìgbòho ní ẹyọ kúrò nínú orúkọ àwọn tí wọ́n ń wá kiri pé ó dáa o kì í ṣe wanted mọ́ o àwọn òṣẹ̀ṣẹ̀ mọ́ wá kiri mọ́ o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe léyìí kí ni ìwòye yín lórí Sunday Ìgbòho náà? kùdùsì náà ni mo gbé sá mo délẹ̀ kan olóòfẹ́ lo tọ́ílẹ̀tì mo ní ọlọ́ọ̀ lo tèmi ìjọ àbúrò mi Sunday tó wá sí tọ́ílẹ̀tì náà ló lò the only difference pé nígbà tó ń lọ ibi mọ̀mọ́ kó wáìnì sí ẹ̀gbọ́n mi kí ni bẹ́ẹ̀ ni wáìnì ọba bóyá bá 8 ó sì kó 6 mo sì yọ̀ǹda rẹ̀ fún un àsìkò rò ń bì alọ́lé bàbá Adébánjọ Ọlọ́run fọ̀run kẹ́ àwọn méjì tó bá nù lé mi jọ náà wọ́n ti dolóògbé Yínká Odùmákin àti Ṣọlá Lawal from there alọ́dọ̀ bàbá Adébánjọ from there wá sọ́dọ̀ Ìbà Kakanfo so tọ́mọ náà nítorí tiẹ̀ mo ti gbéra ní ìtàn rere lámọ̀ pa mo wà níbì kan tán ń pè ní Radisson Blue èmi náà mọ̀ wọ́n bá pè mí màsì mọ́ dá gáàsì wáìnì kọ̀ọ̀kan mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo wà níbi mo ti ń dá gáàsì kan mu ní Akínyàn Ṣíṣòkun pè mí pé bàbá Ọbásanjọ́ ń lọ Benin Republic pé president wọn àná ìyá rẹ̀ kú pé kí n sọ fún bàbá Adébánjọ pé ọ̀rọ̀ Ìgbòho wọ́n sì ti mú Ìgbòho ńgbà náà sí Benin pé kí president Ọbásanjọ́ kó jọ̀ ǹjọ́ Ọlọ́run kó bá a dá sí kí wọ́n má wàá gbé nítorí àti ń gbọ́ fìrìfìrì pé Buhari fẹ́ gbé èmi náà wá gbé tẹlifóònù bá pe bàbá Adébánjọ bá ní òkè àwọn ó pe bàbá wa Ọbásanjọ́ wọ́n sì pè ní táwọn méjì wá rẹnu kò ní pé kémi wá sí Abẹ́òkúta kí n wá explain gbogbo ohun tó ṣẹlẹ̀ àbábọ̀ náà ni pé wọn ò rí Ìgbòho gbé tẹ́lá àti ẹ̀gbọ́n pé wọ́n ti gbé pléènì kalẹ̀ tí wọ́n fi gbé so gbogbo wa náà la ṣiṣẹ́ nítorí adùbúlẹ̀jà ní Yorùbá adùbúlẹ̀jà ní Yorùbá sórí nílẹ̀ Yorùbá a lè ní bàbá kan tó bímọ bíi 8 tíyàwó jẹ́ bíi 4 wọ́n lè máa bára wọn jà nínú ilé o tí wọ́n lè máa nára wọn gan o ṣùgbọ́n wá lọ mú ẹnìkan níta kó olóòfẹ́ nà tó láwọn 8 nínú ilé o tí wọ́n máa ń jà wọn ìwọ tó o bá fẹ́ tọ́ọ̀chì ẹnìkan nú wọn táwọn 8 ń bá ṣùrù bọ̀ ọ́ àbíkọ́ náà wọ́n gbà ọ́ lẹ̀ wọ́n sì ń bára wọn jà nínú ilé o bí adùbúlẹ̀jà Yorùbá ń gbọ́dọ̀ ọ̀rọ̀ gbogbo wa ládìde títí kan Ọọ̀ni gbogbo wa ládìde títí kan Kakanfò tó kó owó ọba gbogbo Benin Republic gan jọ ṣùgbọ́n nígbà míì èdè àìyedè àmọ́ wáyé àti àwọn alágbọ̀nràn odò tó wọ́n fọ̀rọ̀ lọ̀ àwọn ọmọ fi lọ̀ mí dá sí i tí wọ́n tún mọ́ kó ná ṣé mo sọ fún wọn lẹ́ẹ̀kan pé ẹṣin ọba tó sọnù ni oníkálukú ní ọ̀pọ̀ sọpá àwọ̀ wà bẹ́ẹ̀ lọ́rọ̀ Yorùbá rí ṣùgbọ́n eléyìí tí Ìgbòho ṣe eléyìí tí wọ́n ṣe fún Ìgbòho ó dùn bá wa náà nínú dáadáa bá sì sọ ọmọ ìpọmọjayé nígbà Gúnmi bá kó gbogbo owó wa tó kó gbogbo sójà wa ọlọ́pàá tí lọ inú igbó tí lọ ń fún àwọn tí ń pa wá lówó èyí náà wá lọ ilé Ìgbòho ẹ bàjẹ́ ẹ ṣe gbogbo ẹ lè kúrò nílùú ẹ wá fẹ́ sọ di èèyàn tí ó kàn kọjá pé ń jà fún ẹ̀tọ́ ọmọ ilẹ̀ Yorùbá àwa náà ó ṣàgbà
ó ṣèpẹ̀jọ́ wọ́n sì ní kí wọ́n lọ sọ bílíọ̀nù fún ṣé wọ́n ti san tàbí ilé ẹjọ́ ò sọ bẹ́ẹ̀. Àwọn tí ń pa wá tí wọ́n ń dá wa lọ́nà tí wọ́n ń gbowó wọ́n àmọ́ tó gbowó tán pé wọ́n fẹ́ jíǹde èèyàn wọ́n tó pa wọ́n èyí wá sọ fún wọn pé èyí wá sọ bá wa pé wọ́n ti ronú pògbàdà ẹ jù wọ́n lẹ̀ àbọ̀ ọ̀gbọ́ wọ́n mọ̀ sọ sọ ọ̀gbọ́ à ń gbọ́ ẹ̀jẹ̀ bá gbẹ ẹ mọ̀ sọ pé ẹ gbọ́ à ń gbọ́ ọmọ dàbí ipa kan sọ̀rọ̀ ìròyìn dànù ń gbé òdì ọ̀dà fún ọ ẹ̀ ń rìlíìsì àwọn yẹn kí ni Ìgbòho ṣe ẹ̀ ń rìlíìsì àwọn yẹn o àwọn tó ti pààyàn tí wọ́n ń dún bóyàn ìkànnù wọn ti ẹ̀wà jẹ́ pé ó pa ọ̀gá ọlọ́pàá níbi tí wọ́n ti sọ pé àwọn ti fẹ́ dáríjì aṣọ ọ̀gá ọlọ́pàá tó pa gangan ló wọ̀ wá bẹ̀ ẹ sì ń dáríjì àwọn yẹn ṣùgbọ́n ẹ lè lọ bà gbogbo ilé Ìgbòho jẹ́ kẹ́ ẹ bà mọ́tò rẹ̀ jẹ́ kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ kẹ́ ẹ mọ́ sanwó ìtanà fún ẹlẹ́ẹ̀ tó fẹ́ dáríjì ọmọ ìpọ́nmọ́jayé o ọmọ ìpọ́nmọ́jayé o. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí tí Ìgbòho ti dé ǹjẹ́ lámọ̀ràn fún Sunday Ìgbòho. ó ṣe mẹ́dọ̀ o ìjà gbogbo wa ní ń jà ṣùgbọ́n alọ́ ní ti alábàáhùn àbọ̀ ní ti àna rẹ̀ wọ́n mọ̀ jẹ́ káwọn èèyàn ó tì ú ní tìkùtì kọ́ mọ sọ̀rọ̀ tí wọ́n bá sọ kọ́ mọ jà o ká bá tún jà ní ìsìn Yorùbá bàbá Adésànyà sọ fẹ́nìkan jọ́ kan ó ní bàbá mo gbà bí wọ́n bá tàn ọ́ ọmọ tanra rẹ bàbá mo gbà ọmọ tí ń jẹ́ bàbá mo gbà àwọn oníṣàngó ni o ibi tí ẹ bá mú láláàfin yóò gba bàbá ọ̀dọ́ bàbá mo gbà kọjá tó lè kọjá tó wọnú lé bàbá tó lè jáde ó ti di Ṣàngó o wọ́n bá ń tàn ọ́ wọ́n tanra rẹ o omi mọ́tẹ̀yìn gbọ̀gbé lẹ́nu o wọ́n jẹ́ kí wọ́n tì ọ́ ń tìkùtì o. Mogaji Gboyega kó ra Adejumo ṣe mẹ̀dọ̀ kó máa wòye kó fìjà fọlọ́run jà àtàwọn tí wọ́n lè fẹnu tí wọ́n lè fi kí wọ́n pe pẹ́ẹ̀nì Yorùbá gègé tí wọ́n lè fi gègé wọ́n lè fi kọ́ àwọn tí yẹ pé àkàndá àwọn tí yẹ pé bẹ́ẹ̀ bá kó gbogbo wọn wá báyìí ìjọ kan báyìí wọn lọ tẹlifíṣàn wọn gbé Miyetti alà kan wá sẹ́gbẹ̀ẹ́ mi máa ní ìwọ sí mi ó finish ẹ fi ọ̀rọ̀ lẹ̀ fáwa á sọ ṣùgbọ́n ọjà mo lẹ́mìí rẹ̀ lò Yorùbá lẹ́mìí rẹ̀ lò. ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń wáyé lọ́dọ̀ àwọn ọba aláyé bẹ̀rẹ̀ látòrí ipò eléyìí tí Ṣèyí Tinubu jẹ aya rẹ̀ ló kọ́kọ́ wá joyè tí wọ́n fún lóyè. lóyè jù bẹ́ẹ̀ lọ ansa tí màá fún ẹ ni màá fún ẹ. Ṣèyí Tinubu náà àní ọmọ tì mí ń tìkùtì ní sùúrù. Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá. bàbá wù ọ́ kọ́ gbé ti Benin Republic jáde. àtàwọn kan tó ní bóyá kan tó mọ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà ẹ fẹ́ sọ nǹkan kan lórí ẹ̀. ní tẹ́mi ọkàn sọ ni ọ̀nà tí wọ́n tó wá síbí last ọ̀nà tí ọjọ́ wo ni. ọdún tó lọ yẹn ni. ọjọ́ ni mò ń sọ̀rọ̀ wọn ò bẹ̀rẹ̀ àkókò. mo lè rántí ọjọ́. mo lè rántí ọjọ́ báyìí. ọjọ́ karùn-ún oṣù èwo ni May oṣù karùn-ún ọjọ́ karùn-ún oṣù karùn-ún 5th of May òun ló wá ṣe interview fún mi bí gbogbo ọ̀nà tó ń ṣẹlẹ̀ yẹn ò tiẹ̀ ṣẹlẹ̀ owó tá à ń sọ ńjọ́ náà kò tiẹ̀ bá mu làwọn kan bá ń pè mí o mo sọ báyìí ní ọ̀tọ̀ ìtàn ilẹ̀ Yorùbá là ń sọ à ń fọ̀rọ̀ wé ọ̀rọ̀ lásán ni kò tiẹ̀ sì sí pé bóyá ẹnìkan lòun fẹ́ jẹ ọ̀kan lọ́mọ ẹnìkan lòun fẹ́ jẹ nǹkan kan ẹnìkan ní kò tiẹ̀ sí gbogbo yẹn nígbà yẹn oníkálukú ní ń pè mí mo sì ṣàlàyé fún wọn ìmí ìwà ìgbàjẹ́ pé ẹ wo àbúrò mi captain ẹ wo WhatsApp mi o 5th of May òun ló ti sọ pé mo ti dé ẹnu géètì ẹ bá ń pe àwọn ní estate o kó lè jẹun wọlé o 5-5 àwọn èèyàn wá ọ̀tọ̀ ní tí mo sọ ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ ilé àmú tí ẹ lò tọ̀wọ́n àmú tí ẹ lò so mo kàn rẹ́rìn ni ẹnìkan ní kí n wá sọ gbogbo ìrọ̀ ẹ ń bá fẹ́ gọ̀ débi pé
kò rí ojútùú ní tí mò ń sọ tó fẹ́ sọ. Àwọn àbúrò mi kan náà ń bàdàn, bàbá Mogaji, nǹkan fẹ́ dárúkọ ẹni tí mo ń sọ̀rọ̀, bàbá Mogaji gbẹ́nu ẹ lọ, nǹkan báyìí ló yẹ àìmọ̀ pé tó ṣẹlẹ̀ nù. Sórí mo sọ lẹ́ẹ̀kan mo ní tí Ògúndé bá tún kọrin yóò sọ pé Yorùbá ponú. Ṣé téèyàn bá ní ọkọ ńlẹ̀ ṣé ó yẹ kó máa fọwọ́ kómi? Ẹ lọ́ba ẹ níjòyè ẹ mọ̀ wọ́n lò. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn ṣé ọmọ ẹ ti ń jẹ́ kéda ẹ̀rọ? Bọ́ọ̀ bá tiẹ̀ rí wọn rí, ọmọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni wọn. ń kọrin. Yóò dà fún ọ. Ó ní oyè kan tó fún láti ìlú èbò. Àbọ̀mọ̀. Kí ló yẹ òun? MBE. Kí ni ìtumọ̀ MBE? Ẹ bá wa tù. Ẹ bá wa tù. N ò rò pé mo gbọ́ láàyè kó máa wá fún omi tó. Member of British Empire. Ọmọ. Ṣùgbọ́n ẹ̀yin náà. Sọ́ra rẹ̀. Member of British Empire wọ́n pè. Nígbà wọ́n fún ní MBE. Ṣé British Empire ṣì wà nígbà náà? 2 weeks ago, ọ̀sẹ̀ méjì sẹ́yìn, King Charles. Kì í ṣe King Charles I o. Kì í ṣe Charles II o. Charles I was 400 years ago. British Empire gan started about that time. Charles II was 210 years ago. Charles III la ṣe wá rí. Tí ò sí British Empire mọ́, ṣùgbọ́n kò ṣe sọ pé Charles I ti lọ, Charles II ti lọ, èmi gẹ́ ń ṣe Charles III. Lónìí King Charles III is still the king of Australia nísòro. But 2 weeks ago, lọ́sẹ̀ méjì sẹ́yìn, ó sì fàwọn kan jẹ KBE. Kí ni KBE? Knight of British Empire. Knight of British Empire. Ṣé British Empire yìí wà? Ṣé ẹ rí ẹ̀yin Yorùbá? Ẹ wo Benin Republic lásán. Sórí bí mo ṣe ánsà mi ni màá ṣe máa ánsà o. Ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ o. Ewé ọgbọ́n ló ní kí n gbọ́ o. Epo ọmọ ló ní kí n mọ̀. Ewé olúyeye ló ní kó yé mi. Tí ò bá yé lòmíì. Ó pè wọn lọ́wọ́. Tèmi kọ́ ló ṣòro. Nílé Ifẹ̀ wọ́n máa pe ibì kan ní Ìlódè. Nílé Ifẹ̀. Igbó Tàpá. Ibẹ̀ ni àti rí ẹnìkan tá a máa pè ní Ọba Lèṣù. Ibẹ̀ ni Èṣù gangan ti jáde láàlú Ògiri Òkò. Ilé Èṣù gangan nù. Ṣé o mọ̀ pé Èṣù ṣe Satan, Èṣù is not Satan o. Ẹnìkan tó fẹ́ gbẹ̀bí ńgbà kan wọ́n bá lọ ilé alára lọ ilé ajé olúlọ gbogbo ẹ̀ wọ́n ní Èṣù lásán ni ọbọ kò gbọ́. Wọ́n fi máa sọ pé lámẹ̀bí ògbẹ̀bí aráàlú dè ti ṣu ọ̀daràn ló ṣòro. Tí ọmọ Yorùbá tí ò bá gbọ́ ní tí mò ń sọ tó fẹ́ máa interpret ẹ̀ bákan tí ẹ̀ ló ṣòro. Ṣé nǹkan tí mò ń sọ yìí? Àgbọ́yé. Benin Republic ṣé wọ́n kọ tí wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ nù? Ló dà fún ọ. Kí wọ́n jẹ́? Dahomey. Wọ́n wá láwọn ronú sí pé empire kan wà tó ń jẹ́ Benin Empire. Àwọn òsì fẹ́ jẹ́ kórúkọ rẹ̀ ó parun. Àwọn wá change orúkọ ìlú àwọn sí Benin Republic tó ń pè ní èdè Faransé ní Benin. Benin Republic. Ọ̀dà òní òkè. So táwọn kan bá tẹ̀ láwọn tẹ̀ fẹ́ máa jẹ́ Ọ̀yọ́ ní ìsìn pé Ọ̀yọ́ Republic tí wọ́n sì sí lára wa lẹ́bàá sọ pé irọ́ Ọ̀yọ́ Empire ti tán o. Ṣé n tẹ̀sọ̀nù? Yéyéyé. Yorùbá ponú. Ibi tí wọ́n ń pè ní Ghana lónìí, ṣé Ghana ló ń jẹ́? Gold Coast làwọn òyìnbó pè é. Ibi tí ń jẹ́ Ghana is about 850 kilometers to Accra. Ibi tí wọ́n ń pè l'Accra lónìí, Alàdà ni wọ́n ń pè ilẹ̀ Yorùbá ni, ilẹ̀ Ọ̀yọ́ Empire ni. Ọba méjì ilẹ̀ Yorùbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gáàmáǹṣe ọmọ Oòduà. Kí ni Yorùbá fi ponú báyìí náà?
wọn a sì mọ ohun tá à ń pè ní ọṣẹ dúdú wa ó wà ní àkàrà títí dọ̀la orúkọ mákẹ́ẹ̀tì wọn tó ṣe ní Mọ́kọ́lá ni wọ́n sì dá yín lọ́lá ìlú kan ń bẹ l'Amẹ́ríkà tẹ́ ń pè ní Ọ̀yọ́túnjí ẹ lọ sọ fún wọn pé kí wọ́n mọ̀ lò mọ́ ọwọ́ kọ mi kí ni ń ṣe wa ṣé èèyàn máa ní ọkọ́ ó sì máa fọwọ́ kó mi Ilé Ifẹ̀ tó ń wò yẹn nígbà bàbá wa Olúbòṣe tí ó mọ bí wọ́n ṣe kí bàbá Èrè Ogun tí ó ń bẹ láyé ọ̀rẹ́ lòun àti Fidel Castro ó lè mọ́mọ́ lónìí o Ifá ni Fidel Castro bọ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ tí kú àràbà àgbáyé kò sí Ifá kan tó ju àràbà àgbáyé lọ láyé ìgbà yẹn bàbá wa mo kọ́rọ̀ wálé lórúkọ wọn ní Òtúfẹ̀ lórí gbogbo awo onímọ̀ ń dá Ifá fún Fidel Castro tó bá wù yín kẹ́ ẹ lọ sí Cuba lónìí kẹ́ ẹ ní Ifá ò jẹ́ nǹkan kan kẹ́ ẹ nífẹ̀ẹ́ ò jẹ́ nǹkan kan kẹ́ ẹ ní Yorùbá ò jẹ́ nǹkan kan mọ́ bẹ́ẹ̀ bá ní rí góòsì Fidel Castro tí ó mọ̀ gbà yín létí táwọn yẹn bọ tí wọ́n kú nìyẹn ó mọ iye how many attempts tí wọ́n make lórí life of Fidel Castro tí Ọlọ́run sì gbàálẹ̀ bí Ifá bá ṣe tó lódùmarè bá ṣe ọmọ bàbá òun mo kọ́rọ̀ wálé òun náà ló tún wá padà wá jẹ àràbà àgbáyé lónìí. Our spirituality is forever at Ifẹ̀ ilé Oòduà wà ńbẹ̀ ẹ lè gbé kó mẹ́rin Òkè Tasẹ̀ wà ńbẹ̀ níbi Ifá ti bẹ̀rẹ̀ Ọ̀rúnmìlà bàbá wa Ifá Àgbọnmìrègún tí wọ́n ti sọ pé bí wọ́n bá sọ báyìí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ó mọ̀ ọ̀dọ̀ mi tí mi ò lè lọ lọ́dún tó lọ́mọ ní ara mi tí ò yá ni ṣáà lè mú kúrò mẹ́rin ẹ wá ní àwọn nǹkan tó le tí àwọn ayé ń wá tí wọ́n rí tẹ́lòmíì ń béèrè fún tọ́lọ́hun ò fi fún ẹ̀yin wá ń ṣe ti yín báṣubàṣu nígbà bàbá wa Ọbásanjọ́ wà ńbẹ̀ tí aáwọ̀ kan fẹ́ ṣẹlẹ̀ láàrin bàbá wa Ọọ̀ni Olúbùṣe àti bàbá wa Aláàfin Adéyẹmí ó pe àwọn méjèèjì ó ní ayé tèmi tí mo jẹ pírẹsidẹǹtì kò gbọdọ̀ bàjẹ́ ẹ̀yin ọba méjèèjì tá a ní náà rí ẹjọ́ nítorí Ọlọ́run mo forí Oòduà bẹ̀ yín mo forí Ọ̀rànyàn bẹ̀ yín akin ọ̀run gbàdúre ẹ má jàjà gbọ́ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹni tó wà ń bẹ̀ ṣé fẹ́mi ṣe rò ó ṣe lé ẹ kó mọ̀ tiẹ̀ gbà láàyè pé kí ìyá ó jẹ̀ kan bì kan kọ́mọ ó jẹ̀ kan bì kan kí la fẹ́ wá máa yà nǹkan kí ló wà ń bẹ̀ tẹ́ ẹ fẹ́ máa yà ìyẹn ni kékejì bẹ́ẹ̀ dé gbogbo àgbáyé tó máa ní ó dáa o nígbà wáṣẹ́ o kó dẹ̀ tó di pé aláwọn Arab àtàwọn funfun tí wọ́n ń sọ pé àwọn ń kó wa lẹ́rú wọ́n ń ṣe gbá kó tó di pé wọ́n ń jẹ gàba lórí wa àwọn empire wo ló jẹ́ original African empire ṣe lè ká márùn kẹ má ka Ọ̀yọ́ empire mọ́ káwọn kan wá ní ó ti lọ níbo ló lọ bẹ́ẹ̀ dé Japan lónìí the emperor is still there emperor wọn gan ní ìsìn tó bá rí ọ̀nà mìíràn wọ́n ní òmìrán ni àbọ̀bọ̀ tó bá wá rí emperor wọn ní Japan ní ìsìn very brief bàbá àwọn arí kónkóló báyìí mọ́ bọ́ bá jọ́nà mìíràn bọ́ bá déwájú emperor wọn ọ̀ gbọ́dọ̀ náwó sí o èèwọ̀ ni lọ́dọ̀ tí wọn ṣé emperor ní ṣe adarí Japan lónìí sọ fún mi òun kọ́ wọ́n ti ní ìjọba wọn báwa náà ṣe ní democracy gbogbo ẹ̀ ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn yọ emperor wọn dànù ó sì gbọ́dọ̀ náwó sí òòṣà ní ó ṣe láì ní ò ní wò lójú wọ́n sì fa èèyàn lẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe fi ẹ̀lẹ̀ náà nílò èbó the king of England is the head of the Commonwealth ṣe ẹ fẹ́ yọ kúrò ní òun sì rèé ọ̀kan ju pé kí wọ́n gbé ìwé wájú rẹ̀ kọ́ sáyẹn lọ
ní tí prime minister bá sọ the king cannot change it, but wọ́n fún king ní ọ̀wọ̀ tiẹ̀ nítorí kí ni kí ìlú bá máa lọ kó tùbà kó tùṣẹ. Mọ̀jà bà nǹkan tá a ní jẹ́. Ṣé ló yẹ káwọn èèyàn á máa kọ́ ọgbọ́n ìmọ̀ àtòye bí wọ́n ṣe máa darí ọ̀dọ́ tiwọn lọ́dọ̀ tiwa. Ìkìlọ̀ rẹ o fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa kọ̀kọ́ kúkú àtẹ̀yin blọ́gà òfò àtàwọn gan náà ti ń bẹ láàfin káàkiri. Ẹ má pe orí adé ẹnìkan kan àti àpèrè ọba ìtẹ́ ọba kankan ní stool mọ́lẹ̀ Yorùbá. Ṣé ẹ̀ mọ̀ tán ni ẹ̀ mọ̀ tó fa stool ni. Ó ń gbà òyìnbó dé ó bìlì pé the only king with a throne is the king of England or the queen of England. Mú àwọn sì gba ọ̀dọ̀ àwọn Ghana wá ní Ashanti land, Ashanti hẹ́nẹ́ wọn orí bí àpótí kan báyìí ní máa jókòó lé. Wọ́n bá gbà stúùlù nu tí ọba ilẹ̀ Áfíríkà tí ó máa jókòó lẹ́nu stúùlù. Wọ́n náà fi sọ pé the stool of somebody, the stool. Màá kà báyìí nígbà mí báyìí. Ara ta mí. Nobody should write again and say again that we are defending the stool of Kinikan. It is the throne. You have to defend the throne of the Alaf. You have to defend the throne of the Odi. You have to defend the throne of the Olubado or any other Oba. The throne. We don't sit. None of our Obas sit on a stool. They sit on a throne. Ìtẹ́. Wọ́n wá tún wá ń jí àwọn òyìnbó àwọn ìwọ gan náà máa help ẹ. Àwọn photograph àwọn throne wa tí wọ́n jí gbé ń bì tí wọ́n lọ ń gbé fún ọba lóyìnbó kó náà máa jókòó lé díẹ̀díẹ̀ máa fi hàn ọ́. Kó o bá rí i pé wọ́n máa ti ń jẹ́ throne wọ́n ń kó throne wa lọ wọ́n láwa ń jókòó lórí stool. Ìtẹ́ làwọn ọba bá ń jókòó yìí kí wọ́n ń ṣe kí lọ́ba ń ṣe lórí ìtẹ́ ọba ń gún wà. Ọba gún wà sórí ìtẹ́. Ọba gún wà sórí ìtẹ́ ni èèyàn máa gún wà sórí stool. Stool kọ́ là máa fi sọ́wọ́n pé a fẹ́ mu bí ààrẹ fi kéde. Sọ́wọ́n fẹ́ mu bí ààrẹ kó o gbé sórí stool ọba tèmi kọ́ ló gbé sórí stool. Àbí kí láde. Látò ní lọ wọn ò gbọ́dọ̀ gbọ́ nílẹ̀ Yorùbá mákẹ́ tó ní pé kinní kan is the stool of somebody is the throne. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jù bá ń lọ. Lẹ́ẹ̀kan sí i tí lórí ọ̀rọ̀ ó ṣe ọlọ́badé òṣọlọ́badé yìí. Àbí nǹkan ṣe ọdún. Bẹ́ẹ̀ ló ní í ṣe pẹ̀lú àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá. Ọ̀dà mọ̀ ń gbọ́. Kí ló dé tí kò sí ṣọ̀kan? Ọ̀rọ̀ ṣọ̀kan is a matter of conviction. It's a matter of trust. And it's a matter of indoctrination, conditioning, and principle. Màá là fún ẹ. Tó bá bí ọ nílé ọlá, ó mọ̀ bí wọ́n ṣe ń hùwà ilé ọlá. Wọ́n máa sọ ń gbà míì pé bẹ́ẹ̀ bá fẹ́ ọmọ ẹrú jọba tẹ́ ẹ fi ti ìwọ̀fà joyè kí ni wọ́n sọ pé yóò ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀ látẹnu àgbà? Kí ni ó ṣẹlẹ̀ látẹnu yẹn? Ọ̀rẹ́ jẹ́ wí pé wúlẹ̀ wọlé lẹ́mọ̀ ọdún tàgùtà bóde. Wọ́n àti pé àwọn tí wọ́n wà conditioned láti manage irú situation bẹ́ẹ̀. So òun là fi sọ pé wọ́n sáré rìn jùnà jù. Ṣé o ń gbọ́ mi dáadáa? Àgbọ́yé. Wọ́n sáré rìn jìnà jù. Kọ́ ọmọ jà lọ bí ọmọ jà lọ. Wọ́n sáré rìn jìnà kọ́ ọmọ sọnù bí ọmọ oníṣọ̀nà. Wọ́n pẹ́ ló kojú. Ṣé o ń gbọ́ mi dáadáa? Àgbọ́yé. Kọ́ ọmọ wàá dàbí ọmọ òkú wọ̀fà. Wọ́n sì pẹ́ ńlẹ́jù. Kọ́ ọmọ wàá dàbí ọmọ òkú ọ̀lẹ. Gbóko díẹ̀ ṣọ̀yọ́ bíntín. Wọ́n lè wọ́n fi ṣòkòtò péńpé kó tún dé fìlà pẹ́ kí. Ṣùgbọ́n bágbájé mi bá wọ níkà. Mo mọ ẹgbẹ́ ọmọ bàbá ẹni tí mò ń ṣe. Mo mọ ẹgbẹ́ bàbá ẹni tí mo jù lọ.
ká máa fi nǹkan wéra wọn tó bá jọun la fi ń wé wọn. Táwọn àgbà bá fẹ́ pera wọn ní àgbà, àwọn àgbà tó tágbà, àgbà ló tẹ́ kí ni ló tó rò ó lọ, ọba ló téyín erin fọn. ọba ló tó téyín erin fọn. kẹ́ ẹ máa gbé ní tí ò yẹ fẹ́nìkan kẹ́ ẹ gbé fẹ́nìkan kẹ́ ẹ wá rò pé yóò ṣàyè rí bí wọ́n ti ń ṣerú ẹ̀. The conditioning has to be there, the pedigree has to be there, the belief system and trust has to be there. kí lẹ fi ń pa àwọn kan lágbà? àwọn ọmọ kan bẹ́ẹ̀ ń lo òyìnbó, tẹ́lómi bá fẹ́ sọ kìnnì kan sí wọ́n tó ti pé àwọn kan tí wọ́n kàn ní data díẹ̀ tí wọ́n mọ̀ sọ̀sọ́kùsọ, ẹ má gbòòrò àwọn ilé ìwà bá mi. àwọn ọmọ tí wọ́n ní ẹ̀kọ́, tí wọ́n mọ̀ nǹkan kan lórí wọn ò pé, nítorí pé wọ́n kàn jàjà lọ rèé mọ̀ fọ tọ́ílẹ̀tì nílùú òyìnbó, wọ́n ti mọ̀ rò pé àwọn lọ́gbọ́jà. ìkan tẹ̀ sọ pé nígbà táwọn Àjàyí Crowther tí wọ́n lọ tí wọ́n dé náà wá sí ojú tàwa lẹ́nu ẹ̀ lẹ́nu rẹ̀ bíi pé àwa kan ò lọ́gbọ́n. So n tó wà ń bẹ̀ ni pé ẹ̀fàgbà fẹ́nìkan ni òjá yógún, ẹ̀fàgbà fẹ́nìkan. mo mọ àwọn tí mo jù lọ, mo sì mọ àwọn tó jù mí lọ, mo mọ àwọn tí mo lè dá sọ̀rọ̀ wọn, mo sì mọ àwọn jẹ́ pé láéláé mi ò jẹ́ sọ̀rọ̀, nítorí mo fẹ́ wọ́ra mi lẹ̀ ní kí wọ́n máa fa àwọn kan kájọ á máa ṣe tanta, ọmọ tó máa tanta. ìgbà Ìbàdàn bá ìjà kan tá a jà pẹ̀lú àwọn Fúlàní nílọrin, Ìlóbù ni ìjà ń ti ṣẹlẹ̀. Sẹ́ríkì Akíntọ́lá ọmọ bàbá wa Ìbíkúnlé ó ti di sẹ́ríkì gbà náà. ẹni tó wá jẹ́ balógun àwọn Fúlàní, àwọn pè ní Kàràrà, ẹṣin rẹ̀ gangan Nasankore ní jẹ́. wọ́n wá pàdé nígbà tí Akíntọ́lá tó dé, àwọn Ìlọrin tó máa rọ́wọ́ Akíntọ́lá dé ló wo gbogbo ẹ̀ báyìí, he half turned on his saddle lórí ẹṣin tó wo àwọn Ìbàdàn báyìí. àwọn wo lè ń bá ṣe tanta? àwọn bàbá wa tí wọ́n fìnà kànàkàn, ó yẹ gba ẹ lọ fi tì wọ́n ní Kàràrà wá ní wọ́n ní ó lèmi ni mò ń bọ̀ dúró dèmi tó bá tó ẹ. Kàràrà fèrè gé ni. lórí rọmọbọlá wa jẹ àwọn tí ọ̀rọ̀ fún wọn mọ nǹkan kan, wọn máa dá sọ̀rọ̀ bí àwọn jẹ́ nǹkan ni wọ́n jẹ́. ipò Ààrẹ Ọ̀nà Kakanfò, ipò yìí ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ nílẹ̀ Yorùbá. nígbà táwọn kan wá bẹ̀rẹ̀ sínú gẹ bóyá kí wọ́n tó mọ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà náà, ṣó ṣeé ṣe bẹ́ẹ̀? ṣó ìlú mi wà tó tún ń jẹrú ẹ̀ yàtọ̀ sẹ́yọ kan tá a lè? tá à ń wí náà nù sẹ, kí ló fa gbogbo àwọn tọ́rọ̀? ṣé ẹ rí bàbá wa Ọọ̀ni, kùndùsì fún ọ o, kùndùsì fún ọ o, òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀, kùndùsì fún ọ o. dìgbìnì bí àtẹ àkún nígbà tí ó dáhùn ó ní wọ́n mọ̀ kọ́ kínní ọ̀hún dáadáa o, bóyá Ọláfarí ló kọ́, ara mi tí ò fi bí ẹni tí pé kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ó ní we recognize boundaries and we recognize crowns. kò sí nǹkan kan tí àwọn tí wọ́n ń gbéwé ẹ̀ dìde gan-an, ṣé ọpọlọ wọn jòrò ni? nígbà wọn ń jẹ Kakanfò, nígbà Àjàgbómògún létí ọmọ ẹlẹ́yin nìbọn lálé elémele tó kọ́kọ́ jẹ Kakanfò, kòkòrò gángan 500 years ago, ọba mélòó ló wà nílẹ̀ Yorùbá gbà náà? kà á. nígbà wọ́n ṣe gazette kan 1936 38 gan wọ́n kọ lọ́ba. ọba àwáṣẹ wà o, ọba àgbàlódé wà o, kẹ́ lọ ṣọ́ra yín nílẹ̀ Yorùbá. Kakanfò ṣe ni tẹ́yàn rí fíhun, ìṣẹ̀dálẹ̀ rẹ̀ le o. kẹ́ wá ní Ọọ̀ni ti sọ̀rọ̀ tán, kò sọ̀rọ̀ dájú fẹ́ sọ mọ́. he recognizes boundaries and crowns, ó sì mọ tó jẹ fún oníkálukú, kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ bá fẹ́ máa sọ̀sọ́kúsọ ẹ lè máa sọ, ṣùgbọ́n ẹ̀ ní balẹ̀ Yorùbá ìjẹ́ àwa kan ò ní gbà. ṣé bí wọ́n ṣe ń jẹ Kakanfò nu? Kakanfò láti lọ sí pẹ̀bí, ọba ló ń lọ sí pẹ̀bí. Kakanfò láti dé adé òjijì kò, ọba ló ń dé adé. gbogbo bí tí Kakanfò bá dé ó ti dọba ńbẹ̀. gbogbo àwọn ibì kan ń bẹ lónìí tó yẹ pé wọn ò lọ́ba ńbẹ̀ nígbà Kakanfò débẹ̀ ni wọ́n láti máa jọba. kí ló adé? nígbà wọn bá jẹ Kakanfò,
ó lọ́jọ́ tí ó lò ní ilé ìyá mi lé orí, ó ní ọjọ́ tí ó lò lọ́dọ̀ ìyá mọ́dẹ, ó lọ́jọ́ tí ó lò ní káà Ṣàngó, ó lọ́jọ́ tí ó lè tí wọ́n sì mọ bẹ́rẹ̀ 201. Tí wọ́n bá sín wọ gan mẹ́rin lásán mọ́ bí ara rẹ̀ kù, kì í ṣe ordinary gbẹ́rẹ́ o. ẹlẹ́ẹ̀lẹ́fẹ́ jẹ Kakanfò. Bí Kakanfò àtàláàfin tí wọ́n bá sì dúró tira wọn, wàhálà máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ní gbogbo ìgbà tí wíwẹ̀ bá ṣẹlẹ̀. Kì í ṣe pé Ọ̀yọ́ o, tí ó dé Àgbádárìgì, tí ó dé Sókótó ní aáwọ̀ tí ó ṣẹlẹ̀. Ṣé mo purọ́ ni? Tí Kakanfò aláwọ̀lẹ̀, Kakanfò Àfọ̀njá Àtàlẹ̀ tí ọ̀rọ̀ Ògún, ṣé òun kọ́ ló kó wa débi dáadé? Tí Sókótó Gwandu wa ń gba Ìlọrin mọ́ wa lọ́wọ́. Ẹ ṣọ́ra yín, ẹ ṣọ́ra yín, k'Ọlọ́run ṣọ́ yín. Ètò ààbò tó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, ààrẹ Trump torílẹ̀-èdè Amẹ́ríkà, wọ́n ti wá ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ń jò ní, wọ́n bá wọn ju àkàrà ògùn mélòó kan sí agbègbè ọ̀nà Sókótó ń bẹ̀, níbi tí wọ́n ní àwọn agbésùmọ̀mí pé ibùdó agbára wọn wà ń bẹ̀. Ṣùgbọ́n láti ìgbà náà ara orúkún aró òru adìẹ, ètò ààbò sì mẹ́ẹ̀. Wọ́n tún wá kọlu forest reserve kan náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilẹ̀ Yorùbá náà sì tún rèé, ṣé díẹ̀ wọn ò tún mọ́ náwó jà bí yìí? Ṣọ́nà àbáyọ wà? Kí lẹ rí sí ìgbésẹ̀ Trump gan-an? Táwọn náà ò tún mọ́ fi falẹ̀ báyà báwa la fẹ́ ìrànwọ́ wọn tó. Kébé ń Kwara, ọkùnrin kan ó ní a wí fún wọn tó o, àwọn ni wọn ò gbà o, ọ̀rọ̀ náà ó tó bàjẹ́ o, àwọn náà ò gbà o, a wí fún yín tó o, ẹ̀yin lẹ gbà o, ọ̀rọ̀ náà tó wá bàjẹ́ débi tó bàjẹ́ dé yìí o, ẹ̀yin lẹ ò mọ̀ o. Ṣáà sọ fún yín, ẹ bá gbé Buhari wá, ikú lẹ gbé wá, àrùn. Tẹ̀mbẹ̀lẹ̀kun Bìlísì òun lẹ gbé wá, tó wá ní Nàìjíríà tí wá di open place. Gómìnà Bàlá ó ní gbogbo Fúlàní ọmọ Nàìjíríà ni. Buhari even had a policy that gave free entry to every Fúlàní. Wọ́n wá kó wọn, kó bọ̀ wọn, wọ́n kó gbogbo ẹ̀, wọ́n kó gbogbo ọ̀gá wọlé. Ọ̀dà bí ìwọ gan bá ní, wọ́n kàn ń sọ ni o, tó ní knockout lọ́wọ́, ṣé ìdí wọ́n ṣe wọ́n bíi pé kò yìn? Wọ́n ti wá sọ pé wọ́n gbé bóyá ìbọn pẹkupẹku kan lé ọ lọ́wọ́, wọ́n wá gbé odidi the best assault rifle in the world, or one of the best, wọ́n wá gbé lé ọ lọ́wọ́. Yóò gbéyàn nú. Yóò bí ọ nú. Yóò gbéyàn nínú. Yóò máa gbé ọ nú pé jẹ́ ń tiẹ̀ yẹ̀ wò. Wọ́n wá ń yẹ̀ wò, àwa náà wọ́n kún yẹ̀ wò lára rẹ̀, a sì sọ fún yín, ẹ̀yin lẹ́lẹ́gbàá. Now, olórí oko wa tẹ́ ọ bá ní kinní kan, àwa ẹ̀ lè ṣe ká mọ́ sọ̀rọ̀, a ti sọ. Nígbà kan wọ́n ń pe ọkùnrin kan ní Màtàwálè láyé Buhari, kò sí èébú tí ò búlẹ̀ Yorùbá. Bello Màtàwálè. Ó láwa gangan ní ìṣòro ilẹ̀ Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀. Ó láwọn Boko Haram, ó léèyàn dáadáa ni wọ́n, ó láwọn Miyetti Allah, àwọn Headers, ó léèyàn gidi ni wọ́n láwa ni, kò sẹ́ni tó dalẹ́kùn. But nígbà tá bàbá Adébánjọ ní ká lọ form World Council nígbà náà, èmi, Ààrẹ, Ìgbòho, Akin Ọ̀ṣítòkun, Yínká Odùmákin, kí wọ́n ti pọ̀pọ̀ ẹ̀, Ṣọlá Làwà tó ṣolóògbé, àwọn tá a ṣe àjákọ ni ṣá ajẹ́ méje. Lọ́rọ̀ kan ṣá, àwa ní ìsọ̀rọ̀, àwa kó gbọ́ ọmọ ẹgbẹ́ jọ, Vigilante 1, Vigilante 2, Àgbẹ̀kọ̀yà gbogbo ẹ̀, Ìṣọ̀kan Yorùbá, kinní kan Vanguard, OPC gbogbo OPC, gbogbo ẹ̀ la kó jọ. Bàbá Adébánjọ kọ́kọ́ gbé machine 10 lẹ̀, mi mọ̀ bó ti rí fídíò yẹn tí mo gbé jáde lẹ́yìn mẹ́ta yìí. Ààrẹ gbé 20 lẹ̀, ẹni ọmọ ìfẹ́ ta wá láyò. Wọ́n bá tí ní kó tó lọ ṣètò another 30, àṣà ń ṣe lọ. Nígbà tá a máa launch ẹ̀, wọ́n wá ní sọ̀rọ̀, wọ́n wò pé ọ̀rọ̀ ni kí n sọ ni àbí kí n pàrókò.
àwọn oníwèé ìròyìn àmọ́ ẹ̀ mo wá fi ohun fákan mo fi bẹ̀rẹ̀ pé òjò tó rọ̀ tí ò dá olúwa ọba nìkan mọ̀mọ́ ló lè sọ èrìgì àlọ́ ifá ń lọ fálọrẹ gbólómi tútù níyàwó káyé wa ó lè tútù ó tútù kó ju tútù ju omi lọ. Nígbà mo kí fáwọn débì kan mo wá rántí ọ̀rọ̀ màtàwálì àwa ni a wá di ẹni búburú àwa ni tó sì jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ tiwa òun ló wo kòkó Nàìjíríà yè lẹ́wà lèèyàn burúkú mo ní màtàwálì a fi bí ṣó lóore ó délé ayé ó gbà pé Olódùmarè ó ní tí ó bá tó bá fẹ́ fídíò yẹn wá o tẹ́tí ò ti bá ní ìsìn nígbà olórí oko wa náà ṣùgbọ́n ọmọ ilẹ̀ Yorùbá ni láàjọ dàgbà kúdẹ̀ tí yẹn tí ẹ ń ṣe issue but the truth of the matter is that ọgbọ́n Yorùbá ọbẹ̀ ẹ̀gbọ́n jèmi gan lọ ń díbọ́n ni o. ní ààrẹ Tinubu bọ́lọ́mọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá bímọ ńlẹ̀ Yorùbá orúkọ kí wọ́n wí ilé ńláwó ká tó sọmọ lórúkọ láyé àtijọ́ lóde Ọ̀yọ́ náà gbọ́ bọ́lá àfihàn bá rán èèyàn bóde àwọn àlàrí ní ọ̀ràn ìlàrí tí ó bá sì rán ó kọ ọ̀làrí òun lásán gan ó ti jíṣẹ́ Aláàfin tí Aláàfin ọba fẹ́ gbọ́ tí ọba fẹ́ gbà jagunjagun láláàfin èèyàn tó le láláàfin bẹ́ẹ̀ kẹ́ ẹ̀kọ́ ìṣẹ̀dálẹ̀ rẹ̀ nu wọ́n lè mú ẹnìkan tí wọ́n ń pe orú ìlàrí yẹn ká fi lè gbọ́n lọ́nà ọba débẹ̀ ni bàbá láwọn ọ̀fẹ́ ó dìgbà bàbá bá rán bóyá ìwà pẹ̀lẹ́tù kẹ́ ẹ tó rí ojú ọ̀nà tí mò ń bá bọ̀ ni wọ́n wá gbé èèyàn kan lé ọ lọ́wọ́ wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ Bádárù ìwọ náà sì gbà ó fi ṣe mínísítà rẹ̀ kì í wá ṣe mínísítà lásán Minister of Defence wọ́n mọ̀ pé yóò wọ dàrú ni. ṣé Bádárù kò ṣe bá dàrú nísìnyí kí Ọlọ́run tó bá olórí oko ṣe kó tó gbàṣẹ́gbẹ̀ẹ́ kó tó lè mú Christopher Musa ọ̀rí méjèèjì báwọn Christ over all evils ó tún mú Musa tí tó ń ṣe olórí ó mú àwọn èèyàn kó nú oko ẹrú tí ó rí pé orúkọ méjèèjì ohun tó yóò tó bá ní tó bá a ṣe é ṣe nu ilé làwọ̀ ká tó sọ wọn lóko yóò mọ iye olórí wa náà díẹ̀díẹ̀ torí gbogbo nǹkan kan lòṣèlú o àròjinlẹ̀ bá a bá dé Kánò ní ìsìn àìmọye Kánò tó jẹ́ pé n tó dé lódé n tó dà ló dà ní Àdìkẹ́ wa ní lódókè Ọya tí ń pera rẹ̀ lábòkí tá a bá wá ṣọ́ra àtàwọn tí wọ́n bá wá ṣe gbóhùn tá à ń ṣe yìí àtàwọn tí wọ́n fara gbẹ̀tù tí wọ́n fara gbọ́ta yìí wọ́n àwọn sọ pé àwa la máa gbálẹ̀ Yorùbá lẹ̀ ẹ̀yin wo. torí ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ń sọ pé ààrẹ Tinubu gan pé àwọn Lagos boys àwọn ló kún ìjọba àwọn ní ẹjọ́ ń ṣe ní ẹjọ́ ń pín àwọn ní ẹjọ́ ń ṣe gbogbo rẹ̀ pé ló kó wa débi tá a dé yìí. sórí Yorùbá ṣé lóòótọ́ ni. tí Yorùbá bá ládégún orúkọ bàbá mi ni o my grandfather's name Adégún ni o ẹnu tí wọ́n sọ pé Adégún náà wọ́n ti sọ pé Adé Ògún. nígbà kan tí Buhari kó gbogbo àwọn ọmọ Òkè Ọya tó kó sí inú ìjọba rẹ̀ abúbúbú nígbà olórí oko wa náà ọ̀gá wa Tinubu débẹ̀ tóun náà bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n ní nígbà Buhari ṣe ń kọ́ ìgbà yẹn làwa kan dáhùn lóhùn pé do two wrongs make a right? Must you copy somebody who did something wrong and prove to everyone that is intellection? ṣé ọgbọ́n orí nìyẹn ẹnìkan ṣe kò ṣe dáadáa gbogbo wa ní ò ṣe dáadáa ìwọ náà wá débẹ̀ ọ ní nígbà tó náà tí ò ti ṣe dáadáa èmi náà láṣẹ àti ṣe dáadáa ṣé bí wọ́n ṣe ń tolé ayé nìyẹn.
It is a wrong choice of policy to say you want to follow a policy that has failed. You don't reinforce errors. You don't reinforce failures. Ọ̀dà ń wò wáyá ní ìsìn wọn ní kéde ẹ̀ wá ṣe Yorùbá nìkan ló kó síbẹ̀ ó tún wá ń kó àwọn èkó rẹ̀ síbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọmọ wa ní ìdí bẹ̀bẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀já ìlẹ̀kẹ̀so ẹ̀yin náà lẹ́ẹ̀mọ yànnàná rẹ̀ kí n tàwa ti jẹ́ orúkọ mi ń bẹ̀. Ìbàdàn ọmọlẹ́mí mi ì sọmọ Èkó ẹ̀wọ̀n ò sì débẹ̀ kí n sọ pé olórí oko mo fẹ́ nǹkan kan kémi náà wá ní òfin mi náà ọmọ Èkó ní ń fún. Tájẹ́ ìlọ́mọ Èkó gan-an jàre ta ní ẹ̀ṣẹ̀ ọmọ Èkó. Ọyẹ́ tá a wà yìí gan ní ìsìn is so confusing. Bẹ́ẹ̀ mi bá bẹ̀rẹ̀ ìtàn ní ìsìn ẹni tá a sì mọ̀ pé kéè ṣọmọ Èkó ìjọba sọ pé Èkó lòun kí ni ká wá sọ. Ẹ jẹ́ á padà wá ìpínlẹ̀ Ọ̀yọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ní ń pè fún títò ipò gómìnà ní 2027. Àwọn Òkè Ògùn ti dúró tán pé dandan àwọn ló kàn. Bàbá tí mo fẹ́ rántí lẹ́ẹ̀kan bàbá wa Jacob Adétòrò ní Òkè Ògùn tó dárúkọ náà ni. Àwọn èèyàn gidi ń bẹ lókè Ògùn wọ́n sì tún ilẹ̀ Yorùbá ṣe wọ́n tún Ọ̀yọ́ náà ṣe. Ètò ọrọ̀ ajé Òkè Ògùn ẹ lè mọ̀ wọ́n o. Ó wà lára tá a fi ń gbé nǹkan lárugẹ náà ní Ọ̀yọ́ tí gbogbo ẹ̀ náà tó fi ń tùbà tó ń tùṣẹ. Ẹ má sọ pé wọ́n ń ṣe nǹkan kan ní Òkè Ògùn tó lọ bọ́dà kọ̀ọ̀kan èmi o kí Ọ̀yọ́ ṣáà ti mọ̀ tòrò bí orúkọ bàbá wa Jacob Adétòrò. Lórí títò pínpín jálẹ̀ ẹ̀yìn Ìbàdàn nìkan ní ń jẹ gàba lórí ipò gómìnà. Ṣé Ìbàdàn kọ́ nìwọ? Mo ti yí padà. Ṣé ìbá ń ṣe Ìbàdàn wọn àjẹpọ̀ wọnú yàrá mi? Wọ́n tí Ìbàdàn ní ń jẹ gàba. Sọ pé àwọn Ìbàdàn ni wọ́n sọ pé à ń jẹ gàba. Wọ́n láwọn Ìbàdàn ń jẹ gàba. Bó la ti fẹ́ ṣe é tàbí ṣé kájú ẹ̀ kí wọ́n jẹ́ àbí àjẹwọ̀ ni fáwọn Ìbàdàn. Àmọ́ bí Ọlọ́run ó sì ṣe nǹkan rẹ̀. Mo fẹ́ sọ kinní kan fún ọ lónìí nígbà Kálà gbàjọba èmi rẹ́rìn ni. Àwọn kan béèrè pé Ọ̀yàdí ó ló ṣe rí kinní yìí sí ṣe é rí i tí ò bá yé èèyàn gbà mí èèyàn máa ní ìdí láti ó ti pẹ́ mo ti jẹ mọ́gàjí o ẹ má rò pé bóyá àwọn mọ́gàjí ìgbàlódé kan là wá o. Nígbà tí Kakanfo Òjó Aburúmákù tó jẹ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Ṣùgbọ́n a ti ní Kakanfo kan lọ́gbómọ̀ṣọ́ tó yẹ jẹ́ tó gbà wá lọ́wọ́ Fúlàní ogun 8 ló jà. Ó fọmọ kìíní rúbọ fọmọ ìkejì rúbọ. Nínú ọmọ rẹ̀ wá ní Òjó Aburúmákù. Wọ́n kàkà kí yín wá jàjà tó yẹ kí irú ìjà tí bàbá rẹ̀ jà yóò máa dá áwọ̀ lẹ̀ káàkiri yóò lọ Àjáàwá yóò dá kan lẹ̀ yóò lọ Ìrẹsàdú yóò dá kan lẹ̀ yóò lọ Ìkòyí ilé ogun kéréje ọ̀kan kọ́kọ́ lọ straight right kó lọ rè mú ogun bí ogun ti le lọ́rọ̀ kan ṣá bàbá wa Látòsà Ìbàdàn gbọ́n tí mo fẹ́ wí lónìí o Aṣúbíaró Ọbádòkè ọjàgbà ni kí mo ló ṣe ọjàgbà lọ́wọ́ Òjó Aburúmákù ni ó ìwọ kan yìí ṣé irú ogun sani kọ́ máa jà tó ń pinna rẹ̀ Kakanfò ni ọjàgbà ni. Nígbà Kálà náà sì gbà lọ́wọ́ Ìbàdàn wọ́n fẹ́ẹ́ tó bí ọdún bí 100 years síra wọn. Wọ́n ní tí wọ́n ṣe fún Òjó Aburúmákù wọ́n lọ fẹ́ padà sórí Ìbàdàn yìí o. Ntẹ́mi fi ń rẹ́rìn nígbà náà ni. Èmi ò sọ pé bó ṣe rí nù o mo kàn ṣàpèjúwe ni o ẹ má lọ máa sọ káàkiri pé mo ní. òjò gàté. Ọ̀fẹ́ ntẹ́mi fi ń rẹ́rìn nígbà náà ni mo tẹ̀ ti kọ́ jáde mo ti gbé fún Tribune gan láwọn kan ní kí n mẹ́nu kò mẹ́. Ntẹ́mi kàn fẹ́ sọ ni pé ìgbésẹ̀ kan péré náà ni Akálà ò gbé ìbá wọlé second term. Bàbá Adébíyí wa máa sọ̀rọ̀ kan ó lè sọ pé ẹnìkan péré la máa láṣẹ nínú ìjọba tíjọba ó sì dojúbolẹ̀. bẹ́ẹ̀ ni
mo ní ẹlẹ́rìí Dáre Adélékè ẹlẹ́rìí mi ni Fatai Ìbíkúnlé tó ṣe PA baba wa lam ẹlẹ́rìí mi ni nínú ọ́fíìsì baba wa lam ní 2002 mo lẹ́yìn ní ṣe second slam sir kò sì ṣe é mo mú ọ̀rọ̀ yẹn wá lónìí o mo kàn ń sọ ni èmi ò kú n tèmi kàn mọ̀ lọ́kàn ara mi ni pé ìdájọ́ kan ń bẹ bí ìdájọ́ wa yóò wá fi pé Ìbàdàn lèmi o Ògbómọ̀ṣọ́ lèmi o Òkè Ògùn lèmi o ṣùgbọ́n wọ́n ní ìgbéga ò ti ìwọ̀ oòrùn ìlà oòrùn àríwá àbí gúúsù wá àtọ̀dọ̀ Ọlọ́run ìdájọ́ náà ńkọ́ ọ̀dọ̀ Ọlọ́run náà ni ó wà bí Ìbàdàn ní ọ̀bà máa jẹ́ lọ bóyá àsìkò ó sì tó tí Ìbàdàn state yóò wà bí àsìkò ó sì tó tí yóò lọ ó ti lọ Ògbómọ̀ṣọ́ ẹ má wàá gbàgbé pé gbogbo western region gan-an ńgbà kan Ìkẹ́nnẹ́ that sleepy town ní Rẹ́mọ ọlọ́lọ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá àti Àṣàbà tí dédé Gbàdárígì Ìkẹ́nnẹ́ ni o ń bọ̀ ya Ògbómọ̀ṣọ́ náà lọ́lọ́ o so Ọlọ́run ni ọmọ ibi tí ó lọ ṣùgbọ́n ní ẹ bá wo APC nísìn gbogbo àwọn tí wọ́n ń jáde Ìbàdàn ń bẹ ń bẹ Ògbómọ̀ṣọ́ ń bẹ ń bẹ àwọn ológun wà mẹ sókè Ògùn náà ń bẹ ń bẹ ó ti pẹ́ ó ń lọ náà nù PDP ńkọ́ bákan náà lọmọ sórí bákan náà lọmọ sórí gbogbo wọn náà ló ń jáde láti oríṣiríṣi àbúrò mi Oríyọmí ńkọ́ a máa fún mi lọ́wọ́ tèmi ọmọ dáadáa ni Ìbàdàn Oríyọmí bàbá rẹ̀ kọ́lọ̀ wọ́n fẹ́ kọ́kọ́rọ́ tẹ́ ẹ̀gbọ́n wa Amusa bàbá rẹ̀ èèyàn gidi afẹ́ntí ọ̀bá mọ̀ wọ́n lókù ṣé wàá máa júwe fún mi ọmọ ẹgbẹ́ dá gbogbo bí ló tiẹ̀ nígbò síbi tó wọ̀ nìbàdàn tí èyí ṣe lé fún ẹgbẹ́ ìṣòrí Oríyọmí kọ́ ẹgbẹ́ dá Akínyẹlé ẹgbẹ́ dá gbogbo ẹ̀ náà papọ̀ ni ó kó jọ ní Ìbàdàn lòun náà sórí eléyìí tèmi ọkàn sọ ni pé eléyìí tí ó bá tù wá lára eléyìí tí ó bá gbógun Ọ̀yọ́ ga tí ó gbógun Ìbàdàn ga tí ó yẹ pé ìdàgbàsókè tá à ń rí táwọn èèyàn fi Ìbàdàn àmọlé jù máa ń lọ àwọn ọ̀rẹ́ mi kan wá ní ẹ̀yin Ìbàdàn yìí ẹ ti lágídí jù ẹ ti ṣe kíní kan jù Ìbàdàn la wá o tá a bá yín sọ lẹ́rọ̀ a mọ̀ try láti mọ̀ convince yín náà bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ̀ bá gbà náà la bá nara wa kì í ṣe bá a le tó bá wọn ẹ gbà fún akájọ jọmọ ṣé àwọn ò jẹ gàba o bùjẹdùn bùdànù la wá o tọ́wọ́n náà bá láwa náà lámọ̀ ṣe ká mọ̀ ṣe ṣùgbọ́n ká mọ̀ fi ní ẹlòmíì lára. lórí gómìnà ọmọ yín ni Ṣèyí Mákindé. àbúrò mi ńlá ni èèyàn yìí ni ọmọlúàbí ni ṣùgbọ́n eégún kan bẹ ń bàdàn ẹ mọ̀ pé ń dákẹ́jà nígbà táwa kéré ní Kúdẹ̀tì gbà yẹn eégún tí mo tẹ̀lé pọ̀ o Ìkọ́ríkú àwa náà tẹ̀lé Abìdí Ẹlẹ́gẹ̀ẹ́ àtẹ̀lé Alágbájápọ̀ Ògúndèjì bàbá mi ló dẹ̀ wá Sàlámì ó di Christian Ògúndèjì gangan òótọ́ lójú ọ̀tún fọ́ o ẹni tí mo mọ̀ nígbà yẹn ni o bàbá mi ni àlùfáà àjọ Kúdẹ̀tì gbà náà St. David àmọ́ tẹ̀lé àwọn eégún àwa ń kọ́ àwọn àṣà à ń kọ́ bí àwọn èèyàn ṣe ń hùwà ẹ bá mọ àwọn eégún dáadáa tó bá wo gómìnà Ṣèyí Mákindé yóò mọ eégún tó fara jọ ọmọlúwàbí gbà ni kò tiẹ̀ wá mọ̀ pé ọjọ́ kan wà tí wọ́n ì ṣiṣẹ́ ìjọ sátidé. eégún wo Ṣèyí fojú jọ eégún wo ni Ṣèyí Mákindé fojú jọ. ṣé Ìbàdàn wọn bí ọ sí. bẹ́ẹ̀ni. ọmọ eégún jẹ́ tí ìdáko eégún ti ilé tí a o tí ìyọ̀n daláruru mọ́ nǹkan kan tí tẹ́lẹ̀ kan sọ ni pé Ìbàdàn ni ọ́ ọ̀rọ̀ mi ò yẹ kó ti yé ọ. ibi tí Ṣèyí bá lòun ń lọ
tó bá ilé ti sọ pé tó bá ti gbé kalẹ̀ tó ti gbé sọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ti bá ṣe àmì sí yóò ṣe o. Kò sì mọ̀ pé bóyá ẹnìkan ń bẹ níbì kan tí ó ṣì òun lọ́nà. Gbóyà. Kì í ṣe pé gbóyà nìkan, ó ní ìgbàgbọ́ nínú pé kéèyàn ó ṣe nǹkan ẹ̀tọ́. Ṣé ká sọ pé àwọn tó ní adákẹ́jà bí èṣù ni? Ìwọ ló wí bẹ́ẹ̀. Ṣẹ́yìn sọ bẹ́ẹ̀? Tó gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu mi. Ṣé bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé rí? Ní tèmi ń sọ ni pé ó ní pé kí èèyàn ó dúró pé ibi tó dáa, ibi dáadáa, ibi tó lápẹẹrẹ. Kì í ṣe pé kákàn wá ká ní a mọ̀ ti ṣe mọ́tò, a mọ̀ ti ṣe títì márùn-ún, a mọ̀ ti ṣe báyìí. Ẹni tí ń sanwó oṣù déédéé. Ibi tí mo tiẹ̀ ń bọ̀. Tí ń sanwó àwọn afẹ̀yìntì déédéé. Tí ń ṣe ètò ẹ̀kọ́ tó dáa. Àbúrò mi ni Dr. Nureni, ọmọ ilé kan náà ni a. Ọmọ ilé àṣà, ọmọ ilé abókèdè làwọn, ilé alágbèrè lókè bíi ń tà wá. Adéníran, ó rí bí gbogbo ohun tí àwọn yẹn ń ṣe ni. Lórí ọ̀tọ̀ ìlérí subeb, akáyìí máa sọ Dr. Wasiu Alátúbọ̀, ká gbogbo wọn. Èyàn ò lè jọ́lẹ̀ kó bá Ṣèyí Mákindé ṣiṣẹ́. Iṣẹ́ làwọn yẹn wá ṣe. Iṣẹ́ náà wá ṣe. Lórí gómìnà Ṣèyí Mákindé, láìpẹ́ yìí ọ̀rọ̀ kan rúgbó lórí ìbúgbàmù tó wáyé ní Bódìjà níbi ọdún mélòó kan sẹ́yìn. Wọ́n ní gómìnà pé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu, wọ́n ní wọ́n buwọ́lu 50 billion naira láti fi bóòtà bùkátà ìbúgbàmù. Wọ́n ní ìjọba àpapọ̀. Àní ta ló sọ pé wọ́n fún 150 billion? Gómìnà àná nípínlẹ̀ Èkìtì, Ayọ̀délé Fáyọ̀ṣe. Ọ̀dà, mo fẹ́ jẹ́ kó o sọ ni o. Fáyọ̀ṣe wá sọ̀rọ̀ 50 billion yìí. Ṣé Fáyọ̀ṣe ló sọ? Ọ̀dà. Lẹ́yìn ọ̀rẹ́yìn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 30 billion wọlé o, ṣùgbọ́n 20 billion tó ṣẹ́kù ò jáde l'Àbújá. Ojú ò lè fi wo ọ̀rọ̀ yìí bíjọba lókè. Ṣé ìjọba lókè wá sọ pé irọ́ ni Ṣèyí Mákindé pa? Àgbọ̀n kankan mọ́. Ẹ ṣe gbọ́ nǹkan. Nígbà wo bá jẹ́ pé tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí, kò ní ìdí bá tó ń sún ká tún wá àhesọ ọ̀rọ̀ kankan mọ́. Nígbà wo ti sọ pé bó ṣe rí rèé o, tí ìjọba àpapọ̀ sọ pé irọ́ ló pa o. Àbí ọ̀dà nígbà wo ti sọ, ṣé ẹni tó sọ alákọ̀ọ́kọ́ tó ti jáde pé irọ́ ni Ṣèyí pa? Kí lára dé, kí lè wá ilé tó wá yẹ kó máa rí bẹ́ẹ̀ láàrin ìjọba sí ìjọba. Owó ìjọba náà sì lówó yìí. Ṣáwọn aráàlú ò ní gbàgbọ́ nú ìjọba gan-an mọ́. Kí n wá sọ kinní kan fún ọ. Ṣé ọmọ olóyè Níyì Akíntọ́lá tí mo sọ lẹ́ẹ̀kan? Mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí lọ́ọ̀rẹ́ bá oní mọ́gàjì tó báyìí. Fúnra rẹ̀ ló pè mí. Ó ní jọ̀ǹjọ́ torí Ọlọ́run tó bá rí Ṣèyí Mákindé bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ilé kejì àbí ilé kẹta sí ibi tí kìíní ẹ ti dúgbàmù. Ó ní ilé òtẹ́ẹ̀lì òun ni. Ó ní gbogbo ẹ̀ bàjẹ́, ó ní gbogbo ẹ̀ ṣe. Ó ní Ṣèyí Mákindé ran òun lọ́wọ́ kọjá ibi tó òun kò lè ràn án lọ́wọ́ dé. APC ló wà o, PDP ní Ṣèyí wà o. Tó o bá wá lè lọ bá Níyì Akíntọ́lá, ó ò ní wọ yàrá ìmọ̀. Ká máa ní mọ́gàjì kan sọ̀rọ̀ lọ́ọ̀rẹ́ gba ohùn lẹ́nu Níyì Akíntọ́lá. Ó ní mo sọ bẹ́ẹ̀. Tó o bá ní nọ́mbà rẹ̀ wọ́n fún ọ. Má ṣiṣẹ́ kan. Ní tí mo fẹ́ fà jáde ńbẹ̀ náà ni pé nínú àwọn aráàlú sọ pé ó ṣe dáadáa. Bí ìjọba ṣe ń ṣe nǹkan, ìjọba ló yé o. Ìyẹn ọ̀kan. Ẹni tí ń sanwó òṣìṣẹ́ déédéé, tí ń sanwó àwọn aláfẹ̀yìntì déédéé, tó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe fún ìlú. Tí nǹkan bá wà tó yẹ kó ṣe, tí ò tí ì ráyè ṣe, tọ́gbọ́n wà tí ó fi ṣe, dandan ni kó ṣe o. Torí àwọn aráàlú ló fẹ́ ṣe fún. Ìyẹn ọ̀kan. Ṣé tó bá dẹ̀ ti délẹ̀ náà, ẹ kàn mọ́ bù ṣùàṣùà. Ẹ má wàá gbàgbé pé ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni o.
ní Ṣèyí Mákindé. ẹ̀yin ọmọ bó lẹ ṣe rò bó ṣe rí ìjọba òun ṣe tó dáa bẹ́ẹ̀ ọgbọ́n bẹ èèyàn wà wọ́n ò yẹ̀ wò dáadáa wọ́n ò gbé gègé owó ò lè wọlé báyìí kí wọ́n sì ti ọ̀bẹ bọ̀ kí wọ́n mọ bùjẹ wọ́n làwọn fowó pamọ́ lẹ́yìn débi wọ́n fowó pamọ́ yẹ̀ bówó ń bẹ̀rẹ̀ wọ́n sọ gbogbo bí wọ́n ṣe nǹkan tí ó fi lọ létòlétò tí ò fi ní sí ìpalára fẹ́nì kankan tí ó sì jẹ́ pé gbogbo àwọn tọ́rọ̀ bá kàn ìnira wọn lọ ọlẹ̀ àlàáfíà ó dé bá wọn díẹ̀ àbí kó tiẹ̀ dé bá wọn korongodo pé àtúnṣe láti wà gbogbo ìyẹn ni wọ́n ti kọ́kọ́ ní ìyẹn ni wọ́n ń pè ní planning before execution but bóyá ẹ ti wá di pé ọ̀rọ̀ yẹn ti dàbí àwọn tí wọ́n ti ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń mú ọ̀bẹ tí wọ́n máa fi bu nǹkan kó tẹ̀ tó dé wọ́n tẹ̀ ti pẹ́ tán bóyá àwọn yẹn ni kí náà ti ń pè àwọn in local balance wọ́n lè ní spirit yẹn bá tàwọn yẹn mu bóyá àwọn yẹn lẹ mọ̀ bóyá ẹ̀ mọ̀ àwọn tí jẹ́ pé bí wọ́n ṣe kọ́ wọn ìdánilẹ́kọ̀ọ́ wọn gbogbo ní táwọn mọ̀ ní pé ọgbọ́n ìmọ̀ òye òun ni wọ́n fi ń to nǹkan bóyá àwọn yẹn ẹsẹ̀ ń pàdé wọn ni kọ́lọ́run jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ tó yè kooro kó dé bá gbogbo wa. torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní sọ̀rọ̀ gà èyí ṣe tí àwọn ò mọ̀ ń powó yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bó o lẹ ṣe fẹ́ ní sùúrù bó o lẹ ṣe fẹ́ mọ̀ pa owó kankan tó kọjá nǹkan tí ó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá wá gbọ́ pé ọ̀dà báyìí ni ọ̀dà mo fẹ́ fún ọ ní àṣírí kan lónìí bàbá tó bá bí ọmọ àwọn ọmọ rẹ̀ náà oníkálukú wọ́n mọ̀ rò ṣé bàbá mi fẹ́ràn mi tó lágbájá àbò fẹ́ràn mi ju lágbájá àwọn kò ẹni báyìí ni bàbá fẹ́ràn jù bàbá tó bá gbọ́n kò gbọ́dọ̀ jẹ́ kí ọmọ kọ̀ọ̀kan ó nífura wípé ààyò mi rèé ọ sọ fún wọn pé ò láàyò kankan ni kàkà bẹ́ẹ̀ yóò wá dàbí pé ọ̀nà tọrọ fẹ́lẹ́ lánàá kọ́bọ̀ ló ná fẹ́mi lónìí bàbá yìí ò fẹ́ràn mi ìwọ sì rèé ó lè jọmọ obìnrin ó yẹ pé ní tí ọ̀rọ̀ rẹ gbà ó yàtọ̀ sí tọmọ ọkùnrin àkọ́bí rẹ sì rèé dáúdù rẹ ni kò yẹ kí nǹkan ó bàjẹ́ lórí rẹ̀ ó lè wà nídìí pé kéèyàn ó kọ́ràn lọ́wọ́ kó lè jẹ́ pé níjọ́ ọlọ́jọ́ bá dé òun náà ni ó mọ ṣàkóso ilé tọ́wọ́ àtún ná díẹ̀ ju eléyìí tó ná fún àkọ́bí rẹ lọ kí gbogbo rẹ̀ ó lè tùbà kó lè túṣẹ́ bàbá ló mọ bí òun ó ṣe ó lè jẹ́ ní tó máa fẹ́ ìfẹ́ ọkàn ẹnìkan pé nǹkan báyìí ni ó tọ́ sí mi ká sì wò pé tó ń sọ yóò tí ì tọ́ sí o bá a ṣe lo ilé ayé rè tí ilé ayé fi ń gún ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta tí mo bí ni mo rán lọ ìlú èbó kí wọ́n lọ ṣe masters ìkan first degree ibẹ̀ náà ló ti ṣe wọ́n máa mo ṣe tí gbogbo ẹ̀ tó ń ṣe dáadáa ní àwọn tó tẹ̀lé náà bá ní àwa náà láti lọ ṣe tíá mo ti wọ̀ ná Ọlọ́run sì bá mi ṣe ẹ lè sọ pé wọn ó jìnnà síra wọn díẹ̀díẹ̀ ibi agbára mi bá lè ká ní ibi ó bá lè ká ní eléyìí tó jọmọ obìnrin kò yọ kọ́kọ́ lọ ṣe tiẹ̀ so that kò ní sí wàhálà láàrin wọn àtọkọ rẹ náà lóhun ó tẹ̀lé ọ bí mo ṣe díẹ̀ eléyìí tó jẹ́ ìsọ rẹ̀ torí ìbejì ni wọ́n òun náà lọ rè bá wọn Ọlọ́run sì fún mi ṣe mo rò bí mo dá bí ọgbọ́n ni mo wá gbàdúrà mo ṣàdúrà ọ̀hún Ọlọ́run sì bá ń ṣàmì sí bó ṣe rí nìyẹn gómìnà ló mọ bóun ó ṣe nǹkan rẹ̀ òun ló mọ gbogbo ohun tí wọ́n kó síwájú rẹ̀ òun ló mọ gbogbo ohun tó bàjẹ́ òun ló sì mọ bí ó ṣe yanjú ẹ̀ oníkálukú. kí ni àmọ̀ràn yín fún ilẹ̀ Yorùbá àwọn tó wà ń ṣàkóso àti gbogbo aráàlú lápapọ̀? Yorùbá ló pè lóòfin dà lálẹ́ gàrà tí n bá táyé wá Yorùbá ni o tí n bá táyé wá Ìbàdàn ni o ṣùgbọ́n ní bá wọn dá sí pé à ń ṣe àjàǹgbara kan àbá ń bá wọn tún ìlú kan tò èmi náà bá jókòó láàmà jẹmọ kẹ́kẹ́ bẹ̀. Yorùbá ló pè wá o a sọ̀rọ̀ onídé bá mi ìkójúmọ́ tó mọ́ Yorùbá ṣòro sìn
Yorùbá bàbá wa Awólọ́wọ̀, ṣùkúrú sìn. bàbá wa Awólọ́wọ̀, ta ló ṣe tó? Ọmọ bàbá wa ó kú sí i, ó lọ ẹ̀wọ̀n, ó dé pẹ̀lú gbogbo ẹ̀ náà nǹkan, wọ́n tó fi bí wọ́n fi ṣù sórí ọwọ́ tí mo nà sókè yìí, ẹni tó mọ orí rèé o, wọn la tàǹpàkò tí ò bá wọn yòókù tán yìí, òun nìkan ló mọ orí. Sórí eléyìí tẹ́ ẹ̀ máa fi tọ́ ìlàbẹ̀ yìí, àfiore sú ní ṣe, òun lè ṣe oore fún jù torí òní lábẹ̀, òun nìkan lè gbà láàyè láti mọ lábẹ̀. Bí nǹkan bá fẹ́ gún ọ lọ́wọ́, òní ọ̀kọ̀ọ̀kọ̀ gún. Wọ́n bá fẹ́ tẹ̀sí nǹkan wò, òun náà ní nǹkan kan, onímọ̀ ní problem ṣáṣá, òní sì ń jẹ́ gbádùn jù lóhùn àmọ́ wò pé oore tí mò ń ṣe ò ní pa mí. Eléyìí àárín ó ga jù wọ́n lọ nù. tó ga jù wọ́n lọ yìí, àbàrà amóore jẹ lòun yìí, gbogbo nǹkan la fi fún ó ga jù wọ́n lọ, fẹ́ gbogbo ẹ̀ ṣé òun gbọ́? Kò ṣe thank you rí, kò ṣe wò ó. Mo kàn mú díẹ̀ ní ohun tó ní àsìkò sórí eléyìí. Òkà yẹmí nù. Táyà bá ti òkà sí. Àṣenibánidárò nù. Àṣenibánidárò. Eléyìí. Àṣenibánidárò. Tó bá fẹ́ sọ pé o fẹ́ ṣègbéyàwó, òun náà ni olówó sílẹ̀ tó fi. Òun ni wọ́n fòkà sí. Bí ìyàwó rẹ bá yóò ká, tó bá lò dé, tó bá lọ rí ṣe àṣemáṣe ọmọ, owó rẹ lè rò ká. Bí wọn náà bá ṣe fún ìyàwó rẹ kò mọ̀, ìyá máa ṣe bíi pé èèyàn kan gidi lòun. Kúrúǹbété wá ń kọ́. Sóhun. Iṣẹ́ burúkú kan lélẹ̀ wá sí. Ìyẹn ọwọ́ tó kéré jù kíndìnrín òun ìkáwọ́. Kúrúǹbété. Bó ṣe rí bí n tí ń. Iṣẹ́ burúkú kan ló wá sí. Àtàǹpàkò nìkan. Òun ló mú orí. Òun náà la fi dìbò. Bí ilẹ̀ Yorùbá ṣe rí nù. Tó o bá pàdé èèyàn 5, ẹyọ kan péré ló lè dá nílẹ̀ Yorùbá. 4 àforí sórí ṣe, àbíbí sórí oore, aláìmoore, gbogbo ẹ̀ ló kún bẹ̀. Ṣé ká wá sọ pé ẹlẹ́tàn ọ̀dàlẹ̀ ní Yorùbá? Pátápátá. Ẹnìkan kọ̀wé kan, sìsá tó kúrò Awólọ́wọ̀ ló fi ránṣẹ́ sí, ó ní ẹnìkan kọ báyìí pa Yorùbá. Ó ní Awólọ́wọ̀ gave the Yorùbá a very undeserving kind of recognition, as if they are sophisticated, whereas they are not. Only what history has known the Yoruba to be are a very warring type of people who never would want to achieve even the slightest form of unity. There's always going to be a war between a town, a city, and there's never going to be that camaraderie to the extent that they want to tell each other the truth. They want to deal with themselves with some kind of sophistry. And that is deceit and the rest of it. So the Yoruba tó rí òótọ́ orin o ká tó rí èèyàn bí baba Aláyínká yóò pẹ́ o Yorùbá le púpọ̀ èébú wo ni wọn ti bú àwa yìí.
kí wàá ní ká wá ṣe. Yorùbá le púpọ̀. Yorùbá ò lè ní. Yorùbá ò lè ní. ẹmbásì sòótọ́ nù wọn òní ò fara jìyà. àwọn ẹlẹ́tàn wọn àwọn wọn ń fẹ́. náà kówó wa náà ìgúnnu lóde tápà lónìí ìgúnnu. ìdí Fágúnwà ó kọ ìwé kan. inú ìwé yẹn inú ògbójú ọdẹ ó sọ bí àkàrà ògùn ṣe pàdé egbére. àkàrà ògùn wá ń fi egbére ṣe yẹ̀yẹ́. wọ́n ní kí ni tiẹ̀ ní ń dààmú rẹ̀ gan, kí ni ìṣòro rẹ̀. a fẹ́ sùn ò ní já sùn lọ́mọ sunkún bí egbére. a fẹ́ pẹran ó ti mọ́ ilé ẹran lọ. kí tiẹ̀ lẹ ní òsì ẹni òfò tó ń gbé ká. kò tiẹ̀ bó tiẹ̀ ṣe rí kò tiẹ̀ ga jù gò lọ. ìyẹn wá wọ ìwà ẹ̀ wò báyìí. ó lẹ́yìn ọmọ èèyàn ó dà mọ́ sunkún pa tiyín omi ẹ̀ sì máa jáde ní ojú wa. ikún mú wa tí wọ́n fi bú wa. àwa sì wo ọ̀rọ̀ yín bí wọ́n yí ẹlẹ́dùà fún yín lọ́mọ méjì ẹ̀ ní òtó. ó fún yín lẹ́kan ẹ̀ lẹ́ fẹ́ kọ́ mẹ́fà. hílàhílo lẹ̀ ń bá káàkiri. irọ́ ẹ̀tàn òun lẹ fi ń jẹlé ayé. kẹ́ ẹ tiẹ̀ jókòó láàrin ọjọ́ kan kẹ́ ẹ ní ẹ jẹ́ á mú ìdàgbàsókè wá. ní tó bá wọlé bẹ́ẹ̀ kẹ́ ẹ ti pín. nígbà ó sọ àkàrà olóògùn wà wò kó tọ́ lọmọkùnrin ló sọ olójú wa tì ó. ọlọ́run wá dá sẹ́yìn létí bí mò ń bọ́ sí i ni. wọ́n nígbà tó wà lọ ọwọ́ ẹni la fi ń túwà rẹ̀ ní í ṣe. ó jẹ́ ń bèrè pé mọ́ bínú wọ́n bá nà wọ́n nà fẹ́lẹ́fẹ́lẹ́ mọ́ lọ ṣe oore kan fún mi. pẹ̀lú owó bó ṣe bú tó egbére tún fún ní ní tí ọmọ fi fò. nílẹ̀ Yorùbá lónìí àwọn kan ṣì ń wá bí wọ́n sì jí ẹ ní egbére. bá a ṣe nínú. kí ló bíjà láàrin bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti igbákejì wọn Ẹsẹ̀lẹ̀ Akíntọ́lá? torí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀tẹ̀ Yorùbá náà rèé. jẹ́ ń sọ kíní kan fún ọ. igbákejì bàbá wa Awólọ́wọ̀ gangan òun ni ò pẹ́ ó ní Bọ̀dé Thomas. nígbà Bọ̀dé Thomas kú ni wọ́n ní bóò láṣẹ yan igbákejì. bàbá wa Awólọ́wọ̀ kò wá mú ẹnì kankan. àwọn wo ni wọ́n nífẹ̀ẹ́ sí Ìgbòràlò àti tó wá láti Benin àti Ẹsẹ̀lẹ̀ Akíntọ́lá wọ́n sì dìbò ní lẹ́sẹ̀lẹ̀ fi wọlé. ìyẹn ti kọ́kọ́ yẹ kó o mọ̀ pé Awólọ́wọ̀ ò fẹ́ wá rí pé bàbá sọ pé kò sọ bàbá sọ pé rí o. ṣùgbọ́n agbára nǹkan ńlá lágbára. agbára ò jẹ́ nǹkan kan f'Awólọ́wọ̀ tágbára bá jẹ́ nǹkan fún ni. Ahmadu Bello olólórí ẹgbẹ́ Northern People's Congress òun jókòó sí Kaduna ni kí ló ń bọ̀ wá ṣe lẹ́kọ̀ọ́ bí agbára wà gangan lò. kí wọ́n ti pè premier bí agbára wà nìyẹn ní control 65%. 35 lásán wọ́n ń sẹ́ǹdì sí central náà. Awólọ́wọ̀ náà gbélẹ̀ pé ẹ̀jẹ̀ ń lọ máa takò wọ́n ní òkè lọ́hùn ká lè tún Nàìjíríà ṣe. Awólọ́wọ̀ ń wo bí wọ́n ṣe tún nǹkan ṣe. agbára tó wọ ọwọ́ Akíntọ́lá òun ló wá jẹ́ káwọn kan náà ráyè wọ ìdí àwọn méjèèjì. pé agbára tẹ́ ẹ gbélẹ̀ bọ́kùnrin àwọn kan máa fẹ́ máa ti máa ṣì lò. Akíntọ́lá mọ̀ ṣe báyìí mọ̀ ṣe báyìí. lọ́nà ní bàbá ẹyin tí ẹ jẹ́ kémi náà ṣe tèmi. wọ́n gbọ́ pé ìyàwó kan ra gbogbo ẹ̀ àwọn táwọn l'Afenifere amọ̀ tó ṣẹlẹ̀. oríṣi méjì náà ló wà nílẹ̀ Yorùbá. àwọn tí a lè pè ní conservative àwọn yẹn ni bíi Akíntọ́lá. àwọn yẹn ni wọ́n tẹ̀lé àwọn Ahmadu Bello tí wọ́n ń wo pé àwọn náà tún súnmọ́ ní geography gan wọ́n súnmọ́ àwọn ará Òkè Ọya. tí mo sọ ojú yọ àgbọ́yé. wọ́n súnmọ́ àwọn ará Òkè Ọya. àwọn tí wọ́n wá jẹ́ progressives àwọn yẹn náà sọ pé ẹ wò ẹ jẹ́ kí àwa tá a bára wa mu tá a bára wa jọ tá a ní
bíi pé ìpilẹ̀ṣẹ̀ kan náà tá a fẹ́ jẹ́ kí wọ́n ó jẹ gàba. We have to maintain that kind of Yoruba Igbo entente to make sure that we are not commonly enslaved and even commonly exterminated. We must make sure pé n tó jọun la fi wé o. Wọ́n ní èpo ẹ̀pà ló jọ kó sí ẹ̀lírí. We were of the southern region, southern protectorate, and then there was the northern region. The northern region that could not sustain itself had to be merged. That was what brought out the amalgamation in 1914. The sustainability of the north was no more a feasible thing. But the South was very productive, very progressive, and the wealth in the South, they felt, can shoulder the cost and the, let me say, all that they would be needed to run the Northern Protectorate. Not just the cost, not just the administrative cost, but every other thing in terms of provision. So, but once that amalgamation was done, Awolowo realized that Nigeria was in trouble. Part of the reason why Baba Awolowo said if the East was allowed to go, either by acts of omission or commission, that the West must also go, is because tí East bá lọ, West nìkan ló máa kù lọ́wọ́ North. Ní lè pérí mọ́ láíláí nìyẹn. Wọ́n máa jẹ gàba yẹn lé wa lórí. But if the West and the East stay together, it will be difficult for the North to ride us both. We will have the breadth, we will have the spread, we will have the resources to be able to face them commonly and together. Because he knew the mammoth nature of the feudal North. Àwọn táwọn fẹ́ràn ọmọ wọn ní school. Àwọn ní àmájèrí. Tẹ́ pé bí ogun bá dé, àwọn yẹn náà máa kóbọn lé lọ́wọ́. Pé kán lọ máa pa wá. Kò jẹ́ nǹkan kan fáwọn. The way they think and everything totally wrong. In culture, in social experimentation, in upbringing, in religious indoctrination. Everything is so different between us and them. So Awolowo wanted a more cohesive South. But again, the Igbo náà, àwọn náà ní competitive nature kan that is, if not properly analyzed and properly understood, may even lead to having to come in with our clear mind and everything, and yet become subservient to them as well. But Awolowo said they are better to deal with, and there will be a structure. So Awolowo went into an agreement with Okpara. And the whole thing was to have a balance. Today, some of us are saying there must be a balance of terror. Bẹ́ẹ̀ gbé mọ́ fún wọn, ẹ gbé mọ́ fáwa náà. Tàbí káwa náà lọ wá bọ̀ tiwa. Ibì kan bẹ nínú Bíbélì táwọn pásítọ̀ wa yìí tí wọ́n preach. Èmi ó sì preach yẹn fún ọ lónìí. Bẹ́ẹ̀ ni. Ọmọ àlùfáà lèmi, ọmọ ilé Ilé-Ifì lèmi náà. Àbí kíláàdé. Jésù sọ, ó ní aṣọ rẹ tó dáa, agbádá rẹ tó ọmọ wọ̀, abetí ajá rẹ lọ rèé tà kó lọ fi ra idà tó dáa torí àsìkò ń bọ̀. Àbọ̀mọ̀ kọ́ sọ bẹ́ẹ̀. Luke 22. Jesus said, go and sell your robe and buy a sword, because that time will come that you will need a sword more than anything else. Nígbà tí wọ́n máa mú Jésù gan ní ọgbà Gẹ́sẹ́mánì, gbé lọ́wọ́ Peter, idà mélòó gan ara ní mẹ́ta náà tó. But when Jesus was finally departing, he gave a particular advocacy. And that advocacy, àwọn Christians, wọ́n sì sọ pé bàbá gbá mi létí ọ̀tún ọ̀tún sì sí, we are supposed to be peaceful. Jésù ọ̀sọ́ bẹ́ẹ̀ o. Sáà kan ní ìgbà kan nìyẹn o. Ọmọ mi rí lẹ́ni tí ẹ̀ lé ìgbà létí ọ̀tún tí ọkàn tó sì sí, Kristi nìyá tèmi.
wàláì bí èèyàn bá gbá mi létí ọ̀tọ̀ màá gbá 10 padà sáà tá a wà ní ìṣèlú. Well, Jesus said there will come a time when you hear of war and stripes of war, do not even pray. Kò sí àsìkò àti gbàdúrà kankan. Run o. Fi eré gé. Jésù ló sọ báyìí. So there is a time to run. There is a time to stand. There is a time to buy war armaments. And there is a time to fight. Mẹ́rẹ̀ẹ̀rin Jésù sọ. So n tó fàjà náà òun láti sọ wẹ́rẹ́ yẹn. Ká jayé díẹ̀, ká ṣèlú díẹ̀, ká ṣe tara wa díẹ̀, òun làwọn kan bá wá sí ẹgbẹ́ Awólọ́wọ̀. Ká sin ìlú làwọn kan bí Awókọ̀yà, bàbá wa Ọdẹ́bíyì, bàbá Onígbọ̀dùn, àwọn pòfẹ́sọ̀ bíi mélòó kan, mábòògùn jẹ́ gbogbo wọn, àwọn yẹn dúndùn pé iṣẹ́ làwa ṣe. Wọ́n àwọn kan wà tí wọ́n dúró pé ibi àti ṣiṣẹ́ náà là àti mọ̀ jẹ díẹ̀díẹ̀. But nígbà tí gbogbo yẹn ti wọ̀ òun náà ni politics náà ti wọ̀ ńlẹ̀ Yorùbá, kò sì tí ì parẹ́ títí dọ̀la. Bàbá rí Awólọ́wọ̀ kan lára Akíntọ́lá kan náà. Ilé ìṣèpá Akíntọ́lá náà ló burú jù o. Àwọn kan náà wà tí wọ́n ń ti Akíntọ́lá náà lẹ́yìn. Bàbá wa Awólọ́wọ̀ náà, òun náà láwọn kan náà tó jẹ́ pé ń bọ̀ ó yá gan bàbá wa Awólọ́wọ̀ wá wò pé ìjà tá a jà yìí gan àwọn alágbọ̀nràndùn méjèèjì gan ló fẹ̀ lójú jù. So ń bọ̀ ó yá láyé àwọn UPN gan bàbá wa Awólọ́wọ̀ gan ti dàbí ọmọdé táwọn gómìnà yẹn kàn ń mú ṣeré kí nǹkan má bàjẹ́ jù. Wọ́n ti ń bàbá ẹ̀ tó dé bíi ta Akíntọ́lá o, torí gbogbo ẹ̀ náà láàmú rí. ń bẹnu àgbẹ̀ Afẹ́nifẹ́re náà bẹ́ẹ̀, gbogbo ibi náà ló wà. Ẹ ṣeun. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mogaji Gboyega Adejumo, Gbonka, Ààrẹ Ọ̀nà Kakanfo ilẹ̀ Yorùbá. Wọ́n gba kan rí jẹ́ alukoro fẹ́gbẹ́ Afẹ́nifẹ́re, ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n. Mogaji ni wọ́n nílẹ̀ Ìbàdàn. Mogaji Gboyega Adejumo, àmọ́ rí yín bá o. Ẹ̀yin lẹ́mọ̀ wa, àwa náà lẹ́sìn máa bá. Àmín. Láyọ̀ láàmú fi rí ara wa. Àmín. Ohun tí ń bẹ lẹ́nu rẹ̀ kọ́lọ̀ mọ́ gbà. Àmín. Àmín. Ọgbọ́n òye tá a fi tolé ayé, tá a fi tolé Yorùbá, tá a fi tó Ọ̀yọ́ state, kọ́lọ̀ mọ́ fi wọ́n ìkankan nù wa. Ire dẹ́ báyìí ni ojú owó rí, a máa ríra wa síre, a máa fẹ́ra wa síre. Èdùmàrè ọlọ́jọ́ òní yóò bá wa túnlẹ̀ yìí ṣe. Kí wọ́n má gbà wá ń bọ́ọ̀lù bíi tàtijọ́ mọ́. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Wọ́n bá gbá wa sókè wọ́n gbá wa sílẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Káyé mọ́ polúkú muṣu mọ́. Káráyé. Dùgbẹ̀dùgbẹ̀ kan sì ń bọ̀ o. Bí ọmọ wọn bá wọlé wọ́n sọ pé àwọn ò ní gbà. Ẹ lọ kọ́ lẹ̀ pé mo sọ lónìí o. Kò sí nǹkan tí wọ́n fi ní fẹ́ bàjà. Òun ni kó wá ọgbọ́n dá sí ọ̀rọ̀ ara rẹ̀ o. Aláti ṣe ẹ má ti ṣe ara rẹ̀ o. Àwọn Ìgbò àtàwọn ìbíòbíò kó kún wọn mọ́ra. Ọ̀rọ̀ mi ò jù bá lọ. Ẹ ṣeun. Kò jẹ́ bí àrìmọ fún ti òwúrọ̀ tòní, títí ọ̀la tá a tún mọ láǹfààní láti pàdé lórí ètò Gbàgede Ọ̀rọ̀. Títí ìgbà náà ńkọ́, Peter Olasupo, Captain P2, òun lorúkọ tèmi. Ó dìgbà o.